Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Àdìsá Òtìmóyè yìí jẹ ìwo ń pápá ìwo nà ìwo ń pápá ìwo nà ọmọ aládìíkún Òmóyè yìí jẹ ìwo ń pápá ìwo nà ìwo ń pápá ìwo nà Àtìmóyè yìí jẹ ìwo ń pápá ìwo nà. Àdìsá ọmọ aládìíkún Ìgbòho Òòṣà Àtìmóyè yìí jẹ àwa Àtìmóyè yìí jẹ o ìwo ń pápá ìwo nà. Ọjọ́ ńlá lọ́jọ́ yẹn nìbàdàn ọ̀ndìdéètì tá ò tí lè sọ ọba Gbọ́láhàn ló rán ni wá pè wá o wọ́n fàdìsá Ìgbòho jọba jagunjagun ọ̀làdé tó wà lórí ẹ̀ ọba jagunjagun ló máa jẹ Àdìsá adé tó wà lórí ẹ̀ ọba jagunjagun ló máa jẹ. Àdìsá mi ò fẹ́ competition. Ẹ bá mi wọ́n lórí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Èmi nìkan nìyí olóyè tí ò ní ráìvà, ìyẹ olóyè rẹpẹtẹ, Abẹni ọmọ tí ò ṣe é pààrọ̀. Ẹjọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ti ń bá mi compete, nǹkan tí mi ò fẹ́ leléyìí o. Ṣé ẹ̀yin náà wá fẹ́ di bàbá olóyè tí ò pé méjì ni? Èmi nìyẹ olóyè tí ò pé méjì náà. Kí ló dé? Àtìmóyè yìí jẹ ìwo pápá ìwo nà. Ẹjọ́ ó ti mú oyè kalẹ̀. Ẹni tí ò bá dùn mọ́ kó lọ po sódà mẹ́bà. Ẹni tí ò bá dùn mọ́ ó lè fọ́ orí mọ́ bíríkì. Àwa tí mú oyè kalẹ̀ bí ṣe máa kápá rù lélẹ̀. Mo máa kápá sókè báyìí. Wọ́n ti fún wa lóyè o, àwa ti gboyè. Ẹni tí ò dùn mọ́ kó sórí kanlẹ̀. Oyè yìí ń ṣe nǹkan. Kábíyèsí o, kábíyèsí Ọ̀nìrìṣà, ẹ̀yin lọ́ba ilẹ̀ Yorùbá, kábíyèsí bàbá mi ọba Gbọ́láhàn. Orúkọ yíyan mi kí mọ̀ pé ìpamọ́ mi lọ físìn àbí kí ni ìmọ̀ pé mo mọ̀ pé mo bá Gbọ́láhàn pé mo dẹ̀ máa kan bí. Ẹ má bínú pé mo bá yín lóye, mo pè yín lórúkọ ṣẹ́ lẹ́yìn àkànbí yẹn special nú ayé mi gan-an ni. Bàbá olóyè tí ó pé méjì ọba jagunjagun ló máa jẹ́. Àdìsá bàbá olóyè tí ó pé méjì ọba jagunjagun ló máa jẹ́. After 6,000 years nílẹ̀ Yorùbá o ọba jagunjagun ló máa jẹ́. Wọ́n ní Pàdìsá o ọba jagunjagun ló máa jẹ́. Ọlọ́run lóyè yìí tọ́ sí nílé Ifẹ̀ ọba jagunjagun ló máa jẹ́. Oyè gbogbo ọmọ Yorùbá o ọba jagunjagun ló máa jẹ́. Ọmọ kan yàtọ̀ sọ́mọ àlè ọba jagunjagun ló máa jẹ́. Olóyè Ọ̀ṣọ́sì wọ́n ní ta ló tọ́ sí nílẹ̀ Yorùbá o wọ́n ní Májàsọ́lá Òòṣà ni ọba jagunjagun ló máa jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin wo lẹ ti ṣe tán? Àwa ti múra kalẹ̀. Èmi ti mọ̀ wípé ọ̀rọ̀ tó ní sọ́njọ́ kìíní àná mo mọ̀ kó máa bígè ó máa bá dùbì. Ọ̀ní ti mú ìjọ yẹn tí wọ́n ń ṣe ìwúre fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ta ló rí múùdù spiriti tí Ọ̀ní wà ń jọ yẹn? Mi ìrò bí mo rí Ọ̀ní kí wọ́n sọ̀rọ̀ ní pọ́blíkì bẹ́ẹ̀. Ọ̀ní wọnú ìtẹ́ àwọn bàbá wọn jọ yẹn tí wọ́n ń wúre fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Kì í ṣe Ọ̀jájá ló wà lórí oyè. Kí ló kọ kábíyèsí Ọ̀jájá gangan? Kábíyèsí kí ló kábíyèsí Ọ̀jájá gangan? Kì í ṣe àwọn gangan náà wà lórí oyè. Ọ̀jájá gangan ló wà lórí oyè. Níjọ́ yẹn àwọn irúnmọlẹ̀ àwọn ọ̀ṣọ́ọ̀ṣì gangan náà wà lórí oyè níjọ́ yẹn. Èmi mọ̀ wípé bọ́ọ̀nì ṣe ń sọ̀rọ̀ níjọ́ yẹn Ọ̀ní àwọn irúnmọlẹ̀ wọ́n wọnú Ọ̀ní báyìí ni. Ó ga. Ẹjọ́ tó bá jowú olóyè kò náwó sókè, èmi jowú o. Èmi jowú. Torí èmi nìkan ni olóyè tí ò pé méjì. Olóyè sí bàbá olóyè tí ò pé méjì nìsín. Èmi jowú o, mo jowú. Ẹjọ́ èyí tínú yín bá wá dùn sí oyè tí wọ́n fún olóyè, tí wọ́n fún Àdìsá. You saw it, God bless Mr. Ọláwálé. Èyí tínú yín bá dùn sí oyè tí wọ́n fún Àdìsá ọmọ Adéyẹmọ.
ẹ jẹ́ ká rí comment yín comment section ṣé inú yín ń dùn síbẹ̀ because mo ṣe wà yìí àǹkárá oyè iye olóyè mo ti mú pèlè àti mú àǹkárá ti mú pèlè èmi ti mú pèlè already mo ti mú pèlè kalẹ̀ báyìí mo ti mú àǹkárá kalẹ̀ báyìí gbogbo nǹkan la máa mú ń jọ yẹn ọlọ́run fún wa lẹ́mìí àtàlàáfíà ẹni tó Ògúnwùsì kan ló wà lórí ṣíà ń jọ yẹn àwọn irúnmọlẹ̀ náà wà lórí ṣíà ẹbọn yẹn ṣàdúrà fún olóyè ẹ̀ẹ́rí ara kábíyèsí ẹ̀ẹ́rí ara wọn jọ yẹn in fact I don't even know how to put it ara olóyè ní ara kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì níjọ yẹn ara wọn yẹn ó kọjá wípé kì í ṣe Babátúndé Ògúnwùsì ló wà lórí síìtì níjọ náà ó ti wá padà ṣe o ẹni tí ò dùn mọ́ kó sórí mọ́lẹ̀ Ọọ̀ni ṣe nǹkan Ọ̀jájá ṣe nǹkan o ẹni tí ò dùn mọ́ kó sórí mọ́lẹ̀ Ọ̀jájá ṣe nǹkan ọmọ Yorùbá ṣe nǹkan àwọn ọmọ ọkọ Yorùbá ṣe nǹkan o ẹni tí ò dùn mọ́ kó fò ẹni tí rẹ̀ bá dùn ẹjẹ́ ariyin ẹni tí rẹ̀ bá dùn wọ́n ní oyè Ọ̀ṣọ́ọ̀ṣì tó wà nílẹ̀ Yorùbá o Mọ́jàsọ́lá ló tọ́ sí i oyè Ọ̀ṣọ́ọ̀ṣì ilẹ̀ Yorùbá o Mọ́jàsọ́lá ló tọ́ sí i ẹ̀yin tèmi mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú dédé àsìkò yìí according to the time tí tòyí bá wáyé ọjọ́ ìwúyè Ọlọ́run jẹ́ ká lè wálé o Ọlọ́run jẹ́ a lè wá ń bẹ̀ ni torí ibi táwa wà yìí Ọlọ́run ṣàánú fún wa ni ẹ̀yin tẹ́ wá lé ẹ mọ̀ celebrate àwọn tàbá wá lè wálé apátítì láàrún bíbí Ọlọ́run ṣe wà tayọ torí ẹ̀ ní tí mo dá platform kalẹ̀ platform àwọn tàbá lè wálé àwọn tàbá lè wálé a máa dá platform ẹ̀ kalẹ̀ after 6,000 years kábíyèsí ọba Gbọ́láhàn báwo lẹ ṣe rò ó kí lẹ rò débẹ̀ kí lẹ àwọn anílẹ̀ ẹni Yorùbá èkó dey play dey what dey play jagunjagun yàtọ̀ sí janujanu o èmi wá fẹ́ fohùn kalẹ̀ o èmi fẹ́ fohùn kalẹ̀ yìí kábíyèsí tẹ̀ ń fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lóyè jagunjagun ẹjọ́ torí Ọlọ́run Yorùbáwùyí ṣé mi ò dísáfòye janujanu náà mo ń bèrè ní kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí Àkànbí ọba Gbọ́láhàn àtẹ̀yìn kábíyèsí tó kù nílẹ̀ Yorùbá kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tẹ́ bá fún olóyè ní jagunjagun ṣé mi Àbẹ̀ní Ayélàgbé ṣé mi ò dísáfòye janujanu ṣẹ́rí mi tí àti máa ní problem pẹ̀lú ara wa nìyí lélẹ̀ ṣé mi ò dísáfòye janujanu ẹ̀yin fáǹsì mi ẹjọ́ bá mi sọ fún wọn àwọn tí Yorùbáwùyí wọ́n ti kọ́ sí comment section wọ́n ní Yorùbáwùyí see you there káwá fàájà a máa fàájà ní fàájàmanism la máa gbé wálé a máa fàájà ibo àní fàájà kẹ kíkí a máa fàájà ní ṣùgbọ́n bá mi sọ fún wọn tí má ti wáyé bá mi sọ fún wọn kábíyèsí ẹni mo dì sáfòye janujanu tẹ́ẹ̀bà tókè bá lọ bá mú ọmọ lọ bókè tẹ́ẹ̀bà fún mi lóye janujanu máa bèrè fún mo dì sáfò àbí mi dì sáfò ẹ̀ ṣé mi ò gbìyànjú nínú ọ̀rọ̀ Yorùbá ni tẹ́ẹ̀bà fún mi lóye janujanu kábíyèsí Ọ̀ọ̀ni tẹ́ẹ̀bà fún mi lóye janujanu àti ìgbẹ̀yìn kábíyèsí tó kù. Sunday Igboho is now the new face of Yorùbá land o. Olóyè mo dẹ̀ ní ẹgọ́ṣẹ́ fún mi mo ní ẹgọ́ṣẹ́ fún mi olóyè wà láàyè mi àti mi ìrọ́lóyè rí o mo yẹ kí n bá rí one on one báyìí tí ẹ bá gé ọṣẹ fún mi àwọn fáǹsì wọn gbà yín tì lọ́wọ́ mi tí n bá rí one on one báyìí tẹ bá ti mọ̀ pé Yorùbáwùyí ń bọ̀ bí tẹ̀ ń bọ̀ ọjọ́ yẹn ẹjọ́ ẹ rọra mú ọṣẹ ẹ fi sápò wá torí tí ẹ bá gé ọṣẹ fún mi olóyè tí n bá mú yín one on one àwọn fáǹsì yín wọ́n gbà àwọn kábíyèsí gan máa gbà yín tì lọ́wọ́ mi àwọn fáǹsì ní kò mọ̀ àwọn kábíyèsí gan wọ́n gbà yín tì lọ́wọ́ mi ní tó máa fojú yín rí oyè gidi ló tọ́ sí mi wọ́n ní oyè janujanu kan ní ìyálóde nìkan fún mi oyè yìí fúnra yẹn fún mi lóyè Àbẹ̀ní ni olórí janujanu of Yorùbá land àwọn èèyàn tó fún mi lóyè ẹnu pọ̀ of Yorùbá land
ẹnu fẹnu wúgẹ̀tì ọ̀fìyọ fẹnu èmi kò ní kẹ́kọ̀ọ́ pè ní fẹnu wúgẹ̀tì olóyè náà ń pè ní fẹnu wúgẹ̀tì ọmọ afẹ́pọ̀n this age ò pínpín àdìsá congratulations to you. àwọn kan wá ní ilẹ̀ Yorùbá wọ́n lẹ́nu wọn ò kò dey play mo kí ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tíṣò yìí bàbá yín inú mi dùn gan bó ṣe wá sórí ètò yìí mo wá sọ nípa oyè tó pọ́n ti jẹ for the past 6,000 years nílẹ̀ Yorùbá jagunjagun ilẹ̀ Yorùbá wọ́n ní wọ́n ti fi dá olóyè lọ́lá àwọn èèyàn fẹ́ẹ́ sẹ̀dẹ̀ sí mi pa lánàá but àná yẹn ẹ mọ̀ we go pay bills so mo busy lánàá but kí n tó wá lọ síbẹ̀ please pray for Táíwò Hassan Ògògó ọmọ kú lódò ọmọ kú lómi Sàtì ẹjọ gbé tó bá wà lórí ètò mi ẹ bá mi wúre fún Ògògó Táíwò ọmọ kú lódò kọ́lọ́n bá mi fún wọn ní àlàáfíà tó péye kọ́lọ́n bá mi ró wọn ní agbára wọ́n ní cancer stage 4 dẹ̀ náà wà stage 4 ọba tó máa ń sọ òkú dàlàyé bá wa sọ wọn dàlàyé padà. We don't want to say we miss him now. We love me personally. I love him. Ní dá mi mọ̀mọ́ because ọjọ́ ti lọ. Àwa náà ti di màmá nísìn. Táwa ní ọmọ kékeré. Àwọn even àròsàngò tí ẹ lè mọ̀ mímọ́ so gbogbo wọn lè mọ̀ mímọ́. So I was ara ọmọ abẹ́nu wọn nígbà yẹn bẹ̀. Adúpẹ́ fọ́lọ́run. Lọ́dún fá. Ọlọ́run ọba kó jọ kó bá mi fún Ògògó ní àlàáfíà kọ́lọ̀ má kàn sí pa wọ́n kó má pa wá náà kọ́lọ̀ bá fún wọn lálàáfíà tó bá fún lálàáfíà tán kó má jẹ́ kí àìsàn dé bá àwa náà kọ́lọ̀ kó jọ kó bá wá fún Ògògó Táíwò lálàáfíà. Àmọ́ wọ́n dẹ̀ ti bọ́ta wọ́n ní ẹjọ́ tẹ bá mọ àwọn tí wọ́n lè treat cancer stage 4 àbí tẹ bá mọ nǹkan tí wọ́n lè fi treat ẹ̀ please go to his platform ẹ bá wa kọ síbẹ̀ tẹ bá wa kọ síbí náà kí màá kà síta màá kà síta. Ògògó ọjọ́ èèyàn tó yẹ pé ó ní discipline àwọn tó máa ní discipline ẹ̀ Ògògó so and Ògògó it is well Ọlọ́run bá wa fún lálàáfíà Ọlọ́run bá wa fún lálàáfíà ẹ̀ṣẹ̀ àmọ̀ṣe àti àìmọ̀ṣe gbogbo everything tó lè fa ìdíwọ́ ìwúre tá à ń ṣe tó rẹ́lẹ́ṣẹ̀ làwọn ẹlẹ́ṣẹ̀ lẹ́yìn náà Ọlọ́run lédè máa kó ṣàforíjì fún wa kó bá wa fún Táíwò Ògògó lálàáfíà tó bá wá fún lálàáfíà kọ́lọ́ má jẹ́ káwa náà ṣàárẹ̀ tọkọtọmọ tẹ̀lé tara. Ẹ ṣeun ẹ jẹ́ ká padà sí ọ̀dọ̀ jagunjagun ẹ jọ torí Ọlọ́run ó yẹ owó lẹ́ fún mi o ikú òǹpẹ̀tà lójú Ògògó ò ní kú God bless you Ògògó ò ní kú àwa náà ò ní kú God bless you ọ ní kò kí n pẹ̀tà lójú Ògògó ò ní kú. Ètò bá mọ oògùn cancer ní stage 4 please let us know please kí n kà síta àbí tó bá wa táàgì àwọn no ẹ lè lọ sórí péjì wọn bá wa kọ síbẹ̀ Ògògó náà ló ń jẹ́ lórí kínní wherever ṣàtẹ́wọ́ pé ẹ fi lè assist. Náà ẹ ká padà sí ọ̀dọ̀ oyè tá a jẹ ẹjọ́ tẹ́ bá ti rí mi tí mo máa ń rìn báyìí mi ò síkì o torí pé oyè tí wọ́n ti jẹ for the past 6,000 years oyè yẹn la jẹ ni o tẹ́ bá rí mi tí mo rìn tẹ́kọ̀ọ́ pé mo kàn déédéé wú tẹ́rí mi tí mo rìn lọ́ba tí mo ṣe báyìí ẹ má bẹ̀rù o tẹ́ bá rí pé mo rán ìró àti bùbá mo wá kó sódà sí apá ìró àti bùbá mi mo kó ṣọdá páàdì síbẹ̀ ẹ má kò sí tó ṣe mí o á ti jóye ní o jagunjagun yàtọ̀ sí janujanu